Orúkọ tèmi ni Hashim Akintunde Abioye, alága àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, alága àjọ elétò ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lénìí, ẹjọ́ tí ilé-ẹjọ́ dá ni wípé ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú tí ó pe ẹjọ́ ní 2022 yẹn PDP lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí àjọ ṣe nígbà náà, pé ẹjọ́ náà kò tí ì tó àsìkò tó yẹ kí wọ́n pè tán fi pe ẹjọ́ náà. Látàrí ìdílé nínú ẹjọ́ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀, wọ́n sì gbà síta. Kò sí àṣẹ kankan tí ilé ẹjọ́ pa pé bóyá ètò ìdìbò ìjọba náà, ètò ìdìbò ìjọba ìbílẹ̀ náà ó dáa àbí kò dáa. Kò sí àṣẹ tí ilé ẹjọ́ pa tó sọ pé kí àwọn kan kó padà sí ọ́fíìsì. Àmọ́ mo ní láti ṣàlàyé eléyìí wípé ìdájọ́ míì wà tó jẹ́ ìdájọ́ ilé ẹjọ́ tìjọba àpapọ̀ gíga tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Federal High Court, tí ẹgbẹ́ òṣèlú kan tá à ń pè ní APP tí wọ́n pè, tí Federal High Court tí ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí àjọ OSEC ṣe ní ọdún 2022 kò lẹ́sẹ̀ ńlẹ̀, kò sì bá òfin mu. Wọ́n sì fa igi lé. Wọ́n sì ní gbogbo àwọn tí ó kópa níbi ètò ìdìbò náà tí wọ́n jèrè níbi ètò ìdìbò náà pé wọn ò rí èrè jẹ. Wọ́n ní kí gbogbo wọn kí wọ́n lọ rọ́kún nílé. Ìdájọ́ eléyìí tí mò ń sọ yìí, àwọn tí ọ̀rọ̀ kàn tí ó gún ní ẹgbẹ́ APC wà ń bẹ̀, ẹgbẹ́ kan wà APM àti ẹnìkan, wọ́n lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Àmọ́ ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ọjọ́ 13 oṣù kínní ọdún tá a wà yìí ni wọ́n fagilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n pè. Ìtumọ̀ rẹ̀ ni wípé ẹjọ́ tí ilé ẹjọ́ gíga, ilé ẹjọ́ ìjọba àpapọ̀ tí ó wà lóṣogbo tí ó dá, tí ó fagilé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí àjọ yìí ṣe lọ́dún 2022, ó sì wà bó ṣe wà dèní. Látàrí ìdí eléyìí, ẹjọ́ eléyìí òun ni ó ti há àwa lọ́rùn lénìí, tí kò ní jẹ́ kí ó jẹ́ wípé yóò mú wa lọ́wọ́ dúró láti má lè ṣe ètò ìdìbò tó yẹ ká ṣe, torí kò sí àṣẹ kankan tó dá wa dúró àbí tó sọ wípé ká má ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ náà níbi kankan àbí ní ìgbà kankan.